Ẹ̀sùn orúkọ tèmi ni ọmọọba Abíọ́lá Ògúndẹ̀kọ́ tí mo ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ tó ń gbé àṣà àti ìṣe àti ìrìn àjò afẹ́ ilẹ̀ Rẹ́mọ ní àrùgẹ. Lọ́jọ́ tòní a tún ní àǹfààní láti tún wá bá ìkànnà àwọn aláyélúwà tí Ọlọ́run bá fi àṣẹ sí lẹ́nu pé kán máa ṣe àlééfà ìlú nínú àwọn ìlú kan tí wọ́n jẹ́ ìlú pàtàkì ní ilẹ̀ Rẹ́mọ tí à ń pè ní Sotubo, tí a wá bá aláyélúwà ọba Ogunsola Muyideen Oluseyi Soile Ayanperuwa ti ìlú Sotubo ní Sagamu bíbáyìí. Kábíyèsí o. Kábíyèsí. Wíwá wa ní ọjọ́ tòní iṣẹ́ ìkíni tí aláyélúwà ọba Dr. Babatunde Adéwálé Àjàyí Torúgbó Àkejì Akárìgbò àti olórí gbogbo àwọn ọba ilẹ̀ Rẹ́mọ tí wọ́n rán àwa pé ká máa tẹkọ̀ létí, ká rí pé a lọ sí gbogbo ọ̀dọ̀ àwọn ọba ládéládé, a lọ fi iṣẹ́ àwọn jẹ́ ní yékéyéké nípa àkọ́kọ́ rú ẹ̀ àpéjọ papọ̀ gbogbo ilẹ̀ Rẹ́mọ, àwọn ọmọ ilẹ̀ Rẹ́mọ tí ó máa wáyé láti ogúnjọ́, that is 20 to 27 ní oṣù kejìlá December ọdún 2024 tá a wà. Ìdí tí a fi wá sí ìlú Sotubo community láti wá bá ọba aláyélúwà láti jíṣẹ́ fún wọn. And lẹ́yìn eléyìí kábíyèsí máa sọ fún wa ní ráńpẹ́ àwọn nǹkan ìdàgbàsókè tí wọ́n ti ṣe nígbà tí wọ́n ti dé orí àlééfà bàbá wọn ní ìlú Sotubo. And ní àkótún ẹ̀ kábíyèsí máa sọ fún wa báwọn ṣe rí, báwọn dẹ̀ ṣe gba ọdún tá a fẹ́ ṣe. Kábíyèsí o. Ọmọọba Kábíyèsí. mo dúpẹ́ lọ́wọ́ ẹ púpọ̀, dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá Àkárìgbò fún ètò tí wọ́n fẹ́ ṣe. Èmi jẹ́ kan náà tí inú ẹ dùn jù Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. torí pé èmi ni ọba Oluseyi Muyideen Ogunsola Soile wà the Ayanperuwa of Sotubo lọ́dà Soile Village House. Okay. Àdìgbà tí mo ti dé bíbá ní August 2022 ó ti ń lọ síbi 2 years nísìn. Pẹ̀lú àtìlẹ́yìn bàbá Àkárìgbò àti ṣe ohun mèremère nílùú yìí àti àtìlẹ́yìn àwọn ìjọba náà àti àtìlẹ́yìn ọmọ ìlú. Ọ̀nà wa ti rí geere sí ní bí express nísìn ní town like tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ṣe ọjà which is Ayanperuwa Kájọlà market. A dẹ̀ tún ṣe hall, proposed hall fún palace wa ní Sotubo bíbáyé. Ìlú tó wà peaceful ni, kò sí wàhálà púpọ̀, kò sí wàhálà rárá. Kò dẹ̀ sí nǹkan tá à ń ṣe bí táà fi tó bàbá Àkárìgbò létí torí àwọn ni bàbá wa. Fún èmi Oluseyi Ogunsola ọba Sotubo yìí àtìlẹ́yìn bàbá ló gbé dúró torí gbogbo ohun tá à ń ṣe bíbáyé báyé sọ fún bàbá ni bàbá bá bí lẹ́tà ni o, bí ìrànlọ́wọ́ ni o wọ́n ń ṣe, bọ̀tá ṣe nídìí púpọ̀ pẹ̀lú àwọn ọmọ ìlú wọ́n ń ṣe gudugudu méje. Then àwọn olóyè mi àwọn náà ń gbìyànjú, wọ́n ń ṣe gudugudu méje náà. Bí gbogbo ẹ̀ ṣe ń lọ yìí pẹ̀lú nǹkan tí bàbá fẹ́ ṣe for the first time, in fact is a kind of good venture tó yẹ pé inú mi dùn gan-an tí wọ́n máa partake ní alágbára Ọlọ́run láti lè kó gbogbo Rẹ́mọ papọ̀. Ìdẹ̀mọ̀ pé mẹ́tàlélọ́gbọ̀n lápẹ̀tẹ́lẹ̀ ó ti lé 47 àti pọ̀ sí ń sìn. So bàbá Àkárìgbò bàbá ọlọ́mọ wẹ́wẹ́ gbogbo ìtọ́jú tó ń ṣe fáwọn ọba àti ìwúlò gbogbo ẹ̀ ní à ń rí. Ọlọ́run á túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́. Àmín. Inú ìbí dẹ̀ dùn. Ní àkótán gbogbo àwọn bí irú àwọn ọmọ ìlú olóòtú ọmọọba Johnson Ogunsola aka 914 mo fi kí gbogbo àwọn olóyè gbogbo àwọn ìlú tán ti ṣe ìrànlọ́wọ́ fún ìlú ọba níbi tí a dé yìí torí mo ti pé ọdún méjì lórí àpèrè yìí sí. Ọlọ́run á jẹ́ ká pẹ́ sí o. Àmín.
bàbá á pẹ́ o àmín, bàbá àkárìgbò long live the king the paramount ruler o wọ́n á pẹ́ àwọn náà á pẹ́ o àmín, gbogbo wa la máa pẹ́ lórí àpèrè wa o àmín. bí bàbá ṣe ń sọ wá ní àáfi ṣáhún Bẹ́ẹ̀ni sà, àáfi ṣáhún o bẹ́ẹ̀ni sà. ẹ tó máa wà ní wọn tí ì bí o lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nìyẹn. Kábíyèsí, ẹ ṣé gan. Kábíyèsí o. bàbá yẹn Kábíyèsí. bàbá yẹn. Ẹ ṣé gan, kábíyèsí. For the benefit of those people that are not Yoruba speaking or Remo speaking people, Okay. today is another historical day in the lives of Remo land. We came all the way from Lagos, from Abeokuta, and from other places that we've been visiting to come and officially deliver the royal message of His Royal Majesty, Oba Babatunde Adewale Ajayi, Torungbowa II, Akarigbo and paramount ruler of Remo land, to His Royal Majesty, Oba Ogunsola Muyideen Soile, that is Soile first, Ayanperuwa of Sotubo, for the forthcoming, the maiden edition of Remo Day celebration, which is going to happen between 20 to 27 here in Remo land. And then the Kabiyesi he has explained to us all what he has been able to do since he has became an Oba for almost 2 years now. And he has used this medium to thank all those people that have been supporting him. And at the same time, he has called the sons and daughters of Sotubo community to rally around him for him to be able to complete the community palace, the community police, and some other things. And he concluded his speech by using Prince Johnson Ogunsola as a point of contact to all those that have been supporting him and those that will still be supporting him in making sure there's a peace, progress, unity, and then foster relationship in and around Sotubo. My name is Omoba Abiola Ogundeko. I work with Remo Culture and Tourism Electronic Magazine. What we do in our organization, we are promoting, identifying, and branding Remo social cultural activities, the cuisines, the festivals, anything that has to do with Remo. Thank you for having us. And Kabiyesi, Thank you very ẹ ṣé gan much. sir. Thank you very much. Ẹ ṣé gan ni. Thank you. You're welcome. You're welcome. Soile.